fojú fò a ní láti dúpẹ́ lọ́wọ́ adáni tí máa gbòbí Ọlọ́run mímọ́. Ó ti ń ṣọpẹ́ orí kádùn ẹnu ọpẹ́ rẹ̀ ó máa nìkan. Pàtàkì lónìí jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ire ni. Ẹ̀mí rẹ̀ tó ṣe yìí ni ó ṣọ̀pọ̀lọpọ̀. Ó tẹ̀lé yìí pẹ́ ó máa ní fàìsàn ló gbà. Ọmọ òjò àlàáfíà ló fi lólè ayé. Ó tẹ̀lé yìí pẹ́ ó máa ní fàìsàn ló gbà. Lórí ọmọ lórí ẹbí rẹ̀ ìròyìn ayọ̀ ló máa gbọ́. Ó tẹ̀lé yìí pẹ́ ó máa ní fàìsàn ló gbà. Ọlọ́run bùn sí fún ọ nínú ohun rere gbogbo. Ó tẹ̀lé yìí pẹ́ ó máa ní fàìsàn ló gbà. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Oore ọ̀fẹ́ Ọlọ́run ní mójú ẹni rọ́dún, torọ́ Ọlọ́run ọ̀hún la fúnni lóhun gbogbo tó yẹ ni. Dr. Moses Abiodun Òjó ìwọ ló lò ní o. Adé orí Esther Ọmọwùmí òní ọjọ́ ìkarùndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó délé ayé. Ọjọ́ ọpẹ́ rẹ lóní jẹ́ o olóríire. Ọ̀rọ̀ bí ọpẹ́ kò máa ní kásẹ̀ lọ́dẹ̀ rẹ láṣẹ àdáni wáyé. Ọlọ́jọ́ ìbí òní mọ́ gbọ́ bí mo ti ń wí o. Dákun mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ìyálájé Global àti Dr. Mike Ọlá àwọn ni wọ́n rán mi wá bí. Wọ́n ní kí n wá kí olóríire aláyére ẹni yìí ẹni ẹ̀yẹ bàbá ẹgbẹ́ Ìyálájé Global Talk Show. Wọ́n ní gbogbo ènìyàn ló mọ̀ ọ́ lólóríire. Wọ́n ní bó o ti dára nílé ló tún wuyì láwùjọ. Aṣọ ìrẹ́ ọmọ ní fàyà aláṣẹ àdáni wáyé. Èmi fẹ́ gbéra kankan o. Bàbá Olúmídé, bàbá Tọ́pẹ́, bàbá Àdúrà, mo fẹ́ relé bàbá tó bí ọlọ́mọ. Wo kì í ọbí ológun kẹ́kẹ́, má kì í ọbí ọlọ́gbọ̀n abájá. Àbọ̀ ọmọ pé mímọ̀lẹ́ àwọn bàbá rẹ̀. Ìgbàjọ níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ó ti yá kí n bá ọ délé. Ìgbàjọ lóró ọmọ alágogo dẹ́mẹ́mú. Gàngàn ń níran bàbá yìí fi ń jó ṣẹ̀ṣẹ̀ ń kúrúdú olóye. Ogun òjàjàjà kókó Ìgbàjọ lóró rí o. Ọmọ kúrúmù ọmọ gbẹdẹmù. Ọmọ kúkú fọn kẹrù bolójò. Ọmọ ìlú mẹ́ta òfin. Ọmọ eléwé àjíbọ̀ àbẹ̀rẹ̀bọ̀. Ọmọ onífìn àbúrẹ́mọ́ bá owó rẹ̀ mọ́. Ìgbàjọ kì í jẹ́ kọyan gan rárá o. Ìran Ìgbàjọ kì í jọ̀ka bàbà. Bíyan bá lè bí èkùrọ́ ẹ̀bùn fọ́mọ Ìgbàjọ lóró jẹ́. Ọmọ Ìgbò ìgbígbàgbín Ìgbò àhún táhún yan. Ọ̀dẹ̀dẹ̀ àhún ògbólójó méjì. Ọmọ Ìjẹ̀ ní Ìjẹ̀rò ọmọ lógúnlógún. Ọmọ ìlú orí òkè ọlọ́yẹ̀mọ́rú. Ọmọ àtẹniwíjọ́ kéèrú rẹ̀ má bàa gbọ̀n sílẹ̀ mébì ni wọ́n pò kíkẹ́ yín. Ọmọ wa mògún mẹ́ta èdè. Mo délé ọwá lóòrọ̀ kùtù. Adé tí ń bẹ lórí rẹ̀ funfun ni. Ẹ̀wù tí ń bẹ lọ́rùn rẹ̀ funfun ni. Bàtà tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ funfun ni. Ṣé bẹ́yìn lọ́mọ aládé ṣẹ́ṣẹ́ fún? Ẹ̀yin lọ́mọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka o. Ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Àbọ̀ ọmọ gbẹ̀yìn lọ́mọ oníṣì kan. Mo dúró títí ọwọ́ mi ò tó ṣí. Mo bẹ̀rẹ̀ títí ọwọ́ mi ò tó ṣí. Àfìgbà tí mo dùbúlẹ̀ yẹ́kẹ́ o oníṣíwọ́ sí mi lẹ́nu. Fènìṣẹ́pọ̀ níbi rẹ̀ sà nínú. Kọ́lé òbèpò níyàmọ̀dẹ lára. Àbọ̀ ọmọ gbẹ̀yìn lọ́mọ ìlú àwọn akọni. Ìgbàjọ lóró ọmọ alágogo dẹ́mẹ́mú.
ọmọ àfìgbà ọ̀tá ṣẹ́gun ni wọ́n pò kì í tẹ̀yìn. Dr. Moses Abiodun Ojo òun bẹ̀ nílé àwọn bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́. ọmọ àfìgbọ̀ ríra ṣẹ́tẹ̀ ọ̀yìn gbọ̀ ríra ṣẹ́tẹ̀ nígbà àjòwúlẹ̀ fi kẹ́rù tẹ́ fi kọ́ mọ́. ọmọ ogun àdùbílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe bí ọgbọ́n inú. agbára làwọn bàbá tẹ̀yìn fi jagun Kírìjì lọ́jọ́ ọjọ́ sí. ọmọ olójì lóró àbọ̀yálà olójì lóró kí ọ̀nànànà kò rúru. bàbá yín torí wíwẹ̀ wọ́n fàkúrọ̀ sọ́jà. ó ní kí ọ̀nàjà nájà kan àbomi jura látàkú. ọmọ ejò wá torí igi síbọ̀ ó dìsọ elémùrè. ọmọ asùnkàkà fagadajura. ẹ̀yin lẹ lómi alákèrè. ẹ̀yin lẹ lómi àtàbù. ẹ̀yin lẹ lómi abẹ́. mẹ́bẹ́yìn náà lẹ lómi agbé araka. ihò kéékèèké láṣọ bàbá yín lóde Ìgbàjọ. ẹlẹ́gọ̀dọ̀ tiẹ̀mí láṣọ yín Ìjẹ̀ṣà. èyí ò bá rí lọ́jà yanra mi wálé kí irọ́ ń fi jó ṣẹ̀ṣẹ̀ ń kúrúdú olóye. wọn kì í jó lóye dùn ràn bàbá ẹ̀yìn rárá rárá. àṣeyí ṣàmọ́dún o lórúkọ Ọlọ́run ọba. Dr. Moses Abiodun Ojo bàbá ẹgbẹ́ Ìyálájé Global Talk Show. ẹ̀mí rẹ tó ṣọdún èyí o ni yóò tẹ̀lé yí pẹ́ nínú ìlera pípé nínú ohun rere gbogbo. Ìyálájé Global àti Dr. Mike Ọlá wọ́n ní látọjọ́ tọ́lọ́run ọba ti buyọ̀ ọjà òkun kò sọ adùn rẹ̀ nù rí o.